information tó ń jáde látọ̀dọ̀ Gani pé Gani rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá. Yes, ó rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá, àná ó gbẹ́dọ̀ sọ fún ọmọ Yorùbá ẹni tó sọ fún pé Sunday Igboho lọ gba 45 million lọ́dọ̀ CSSG ló pé Tinubu ní kan fún Sunday Igboho. Bàbá Èkìtì tún ti jáde láti fohùn ránṣẹ́ sí ààrẹ Gani Adams àti àwọn ọmọlẹ́yìn ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ni bàbá Èkìtì ti fọ̀rọ̀ ránṣẹ́ sí pàápàá lórí ẹ̀sùn tí wọ́n fi kan olóyè Sunday Igboho. Kódà ó pe Ìbà Gani Adams àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ pé kí wọ́n mú púrúfù kí wọ́n mú àrídájú jáde o níbi tí Igboho ti sọ̀rọ̀ Gani Adams láìdá. Bàbá Èkìtì fohùn ránṣẹ́ sí òsì Ààrẹ Ọ̀nà Kakanfò Dáúdà Àsìkòláyé lórí àwọn ọ̀rọ̀ kan tó ti fi síta nípa olóyè Sunday Igboho. Kí ni bàbá Èkìtì ní kí Ìbà Gani Adams gbé púrúfù jáde fún? Kí ló fà á tó fi sọ bẹ́ẹ̀? Púrúfù nípa 45 million naira tí wọ́n ní olóyè Igboho gbà. Báwo lọ̀rọ̀ ikú tó pa Bọ́lá Ìgè náà ṣe jẹ́? Gbogbo àwọn ẹ̀sùn yìí náà ni bàbá Èkìtì ní kí àwọn káàmpù Ìbà Gani Adams kí wọ́n gbé púrúfù jáde lórí ẹ̀ o. Kí làwọn nǹkan tí bàbá Èkìtì tún fi ránṣẹ́ tí wọ́n sọ nípa Gani Adams, àti pé kí ló dé tí wọ́n ṣe fẹ́ fi ọ̀rọ̀ Sunday Igboho, kí ló dé tí wọ́n fẹ́ fẹ̀mí Sunday Igboho kọ́ Gani Adams lọ́rùn? Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹja jọ̀gbọ̀n. Welcome to Digi Nigeria. Remember to like, share, and follow us. Ẹ rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 1st, 2021. Àsìkò òdodo ọ̀rọ̀ ti dé. Ṣé ẹ mọ̀ pé à ń sọ pé àwọn ènìyàn tó jẹ́ ọmọ Yorùbá lọ́wọ́ nínú àwọn tó lọ bọ̀m̀báàdì ilé lóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho. Ó fi hàn pẹ̀lú tá à ń gbọ́, pẹ̀lú àpẹẹrẹ tá à rí, pẹ̀lú ọ̀rọ̀ tó tẹnu Gani Adams jáde. Ó fi hàn pé Gani Adams lọ́wọ́ nínú àwọn tó lọ àtàkì ilé olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Torí pé ó rí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀tá, ó rí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ẹni tó jẹun lẹ́sẹ̀, ó dẹ̀ rí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí igi ìdíwọ́ tí ò ní jẹ́ kó ń ráyè jáyé tó ń fẹ́ fi Yorùbá dá lára. Òtítọ́ ọ̀rọ̀ ti ń fojú hàn. Mo dẹ̀ lo àkókò yìí tí ẹni tí ìbá ṣẹlẹ̀ sí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ jẹ́ ká mọ̀ pé Gani Adams lọ́wọ́ nú ẹ̀. Tẹ́ni tí ìbá ṣẹlẹ̀ sí gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation, iṣẹ́ ọwọ́ Gani Adams ni. Torí ó rí gbogbo àwa tá a jáde síta. Ǹjẹ́ ọ̀rọ̀ ìjà tó lọ láàrin àwọn ọmọlẹ́yìn Gani Adams àti Sunday Igboho yìí máa ẹ́bà parí ṣá? Ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ kíyèsára. Gani Adams ṣe ọ̀rẹ́ Yorùbá, ọ̀tá Yorùbá ni. Pẹ̀lú gbogbo ohun tá à ń gbọ́, mo wá lo àkókò láti fi pé àwọn ọmọ Gani Adams pé níbi tí Sunday Igboho ti ń ba Gani Adams jẹ́, káwọn náà kan fi ọ́díò ẹ̀ jáde síta. Níbi tí Sunday Igboho ti ń sọ̀rọ̀ Gani Adams láì dáa, kan fi síta. Torí ẹ̀ ń sọ wípé Sunday Igboho ń fẹnu pọ́n, ó ń pọ́n Gani Adams lé ní ìta gbangba, ó ń ba Gani Adams jẹ́ ní kọ̀rọ̀, ẹgbẹ́ síta kárí. Ìjà ìlara wọn ní kò tán bọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹja fi Sunday Igboho káfẹ́ kọ́ Gani Adams lọ́rùn. Mo mọ̀ pé májàsọ́lá ò ní sọ̀rọ̀. Ìwì Gani Adams lọ títí nínú ọ́díò yẹ, ó fẹnu àbùkù, ó fi kan bàbá Akíntóyè, bàbá tí ì ṣẹgbẹ́ bàbá títí ẹ̀. Ẹni tó ń fẹ́ kí ọmọ Yorùbá máa respect òun nìyẹn o. Torí pé afẹ́ jàjàngbara, ẹni tó ti interview ẹ̀ tó sọ fún wípé ẹ má gbàgbọ́ nínú Sunday Igboho, òun ni ká gbàgbọ́ nínú ẹ̀ àbí.
tó fọ ọdún mẹ́fà jẹ́ ààrẹ ọ̀nà kakanfò tẹ́ àárí iṣẹ́ kan pàtó tí Gani Adams ti ṣe fọ́mọ Yorùbá. ọdún mẹ́fà ló ti fi jẹ́ ààrẹ ọ̀nà kakanfò gẹ́gẹ́ bí òsì wèrè onírọ́ Dáúdà irọ́ láyé táàrí kankan táàrórí kankan tẹ́ ṣe fún ìran Yorùbá. Ẹ dúró náà ẹjá bí yín léèrè kí lẹ̀ ń bínú Sunday Igboho sí. Kí ni Sunday Igboho ṣe fún yín? Àrà wo ni Sunday Igboho ní kẹ́ ẹ má dá? Ẹ̀yin ọmọ Yorùbá wọ́n níbi kulé ò bá pa ní tòde ò lè pa ní. Ó ti ń yé wa o adẹ̀ ti ń rí ojú ẹ̀ pẹ̀lú information tó ń jáde látọ̀dọ̀ Gani pé Gani rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá. Yes, ó rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá àná ó gbẹ́dọ̀ sọ fún ọmọ Yorùbá ẹni tó sọ fún pé Sunday Igboho lọ gba 45 million lọ́dọ̀ CSSG ló pé Tinubu ní kan fún Sunday Igboho a sọ wípé kò sí bẹ́ẹ̀ ṣe bá Sunday Igboho jẹ́ tó we the Yorùbás will continue love him. Ǹjẹ́ ọ̀rọ̀ ìjà tó lọ láàrin àwọn ọmọlẹ́yìn Gani Adams àti Sunday Igboho yìí máa ẹ́bà parí ṣá? Ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ o. torí ti today ó sì ń pariwo Yorùbá nation ti today ó sì ń pariwo pé orílẹ̀-èdè tẹ́ ń pè ní Nàìjíríà kò lè work ti today ọmọ Adéyẹmọ sì ń pariwo wípé Yorùbá gbẹ́dọ̀ lọ ti today ọmọ Adéyẹmọ sì ń sọ wípé ọ̀nà àbáyọ kan tó wà fún ìran Yorùbá ni pé kí ìran Yorùbá kó ṣe kíni kó dá dúró ká padà sí orísun wa ti today ọmọ Adéyẹmọ sì ń sọ wípé no room no chance no vacant for the Fulani in Yorùbá land. ọmọ Adéyẹmọ sì ń sọ ní títí tòní ní ilẹ̀ òní tó mọ́ pé ìran Yorùbá gbẹ́dọ̀ bọ́ kò sáyè kí Fúlàní máa pa ìran Yorùbá nípakúpa nílẹ̀ wa mọ́. So kò sórú ọ̀nà tẹ́ ẹ lè gbà kò sórú ohun tẹ́ ẹ lè sọ nípa ọmọ Adéyẹmọ àwa tá à ń tẹ̀lé lẹ́yìn àtàwọn ọmọ Yorùbá tó jẹ́ ojúlówó tó rí wípé n tó ń bọ̀ níwájú wa yìí n tó lágbára ni they will continue love Chief Sunday ọmọ Adéyẹmọ Igboho Òòṣà torí he stand for the truth. Don't see Sunday Igboho as a rival. Ó ní mi ò ní kí Sunday Igboho gbà fún mi o Sunday Igboho ò lè gbà fún ẹ torí òjò ni ẹ Gani Adams òjò ni ẹ àtàwọn ọmọ tó ń tẹ̀lé ẹ lẹ́yìn ọmọ Yorùbá lè gígùn yín máa ń le mọ́ ọmọ Yorùbá lè sọ pé ẹ nà lólódè ọmọ Yorùbá lè ránṣẹ́ ikú sí ẹ lè ránṣẹ́ ikú sí Fúlàní. So kò sórú ọ̀nà tẹ́ ẹ gbà Sunday Igboho will never bow for you. Àwọn ọba ilẹ̀ Yorùbá ò tiẹ̀ ní gbà àwọn orí adé ilẹ̀ Yorùbá ò ní gbà torí pé ìwọ rí ọba ilẹ̀ Yorùbá fín Sunday Igboho lọ bú àwọn ọba ó bú àwọn ọba ó bú wọn ó dẹ̀ bẹ̀bẹ̀ ó ní kò yé òun nígbà yẹn ni àwọn ló gbé òun ṣùgbọ́n ìwọ ọwọ́ lòun náà sáwọn ọba pé Aláàfin Ọ̀yọ́ ní pé òun gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fáwọn ọba kankan. Ǹjẹ́ ọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin àwọn ọmọlẹ́yìn Gani Adams àti Sunday Igboho yìí máa ẹ́bà parí ṣá? Ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ o. Ẹ̀ṣẹ̀ wo ni Yorùbá ṣẹ̀ ẹ́ Gani tó o fi dúró síbi ire fún ìran Yorùbá? Who are you tó pàtàkì ara ẹ nínú ìran Yorùbá? Let me tell you one thing. Ayédáyé ọ̀làjú ni ayédáyé bó ṣe kódà ni. Ààrẹ Ọ̀nà Kakanfò is not a title that hold all the Yorùbá together at all. Ààrẹ Ọ̀nà Kakanfò fún ilẹ̀ Ọ̀yọ́ ni olórí ẹrú Aláàfin Ọ̀yọ́ ni ṣùgbọ́n mi not for all the Yorùbás but ohun tí Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ bá ṣe bàbá wa ni tẹ́ máa fọ ẹni táìtù tán àtàṣe all the Yorùbá mọ́ ìyá òní kò wọ ìwé ìgbéraga leave ti Sunday Igboho alone. Gani Adams leave Sunday Igboho alone. Iṣẹ́ tó lúwa ọba mìíràn ní iṣẹ́ tó lúwa ràn wọ́n náà ni wọ́n náà jẹ́ máa bá wa bọ iye mọ́jà káàkiri
Ọlọ́ṣun festival, Igi festival, Ọya festival, Ṣàngó festival, Ògún festival, Block festival, Cement festival. Create all the festival that you know. Bínú sí. Ntí wọ́n yàn láti wá ṣe nìyẹn. Ohun tí ọmọdé yẹn máa ń yàn láti ṣe fún ìran Yorùbá, allow him to do it. Sunday Igboho will never bow for you. Tó bá tẹ̀ ní lọ́kàn láti ṣe tẹ́lẹ̀, aṣọ ilé tó wọ̀ yìí, aṣọ ìgbéraga tó wọ̀ yìí, aṣọ mọ̀dàrú tó wọ̀ yìí, aṣọ ìparun tó wọ̀ yìí, will not allow it. Sunday Igboho will never bow for you. Gani Adams, until you repent. Mo sọ pé mo ní àwọn tó so mọ́ Gani Adams, àwọn ló ń ṣì lọ́nà. Ẹ fi Sunday Igboho ló lẹ̀. Òun nìyẹn àwọn ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.